èyí ni àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sùn èyí tí wọ́n fi kan dẹ́rẹ́bà eléyìí tó wa ọkọ̀ Anthony Joshua. ẹ̀sùn kẹrin eléyìí tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Adéníyì ni wípé wọ́n ló tún wa ọkọ̀ láìṣe wípé ó níwèé ẹ̀rí ìwa ọkọ̀ Lexus SUV èyí tí oníjàmbá ọkọ̀ lẹ́yìn tó gba ẹ̀mí èèyàn méjì ó torí wípé orí kó Anthony Joshua lọ gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe léde. Ilé-ẹjọ́ májísírèètì eléyìí tó fìkàlẹ̀ sílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn la gbọ́ wípé wọ́n mà ti dá ẹjọ́ ẹ̀sùn onígun mẹ́rin ni wọ́n sì fi kan ọ̀gbẹ́ni Adéníyì ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta látàrí wípé wọ́n ní ó wa ìwàkuwà. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí a darapọ̀ mọ́ ní ìkànnì Ajára Màlífà TV ẹ subscribe sí ìkànnì hàn notification button ẹ like comment ẹ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣẹ rẹ jẹ́ ẹ sọ ní sàn-án àwọn ohun tí ilé-ẹjọ́ sọ. Kí ni ìdájọ́ tí ilé-ẹjọ́ fún ọ̀gbẹ́ni Adéníyì eléyìí tó jẹ́ pé dírẹ́bà ọkọ̀ Lexus SUV tó jẹ́ ti Anthony Joshua yìí ẹ máa bá wa bọ̀ ẹ ṣeun. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Ajára Màlífà TV ojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fọ́ etí tẹ́ fi ń gbẹ̀wọ̀ nídìí láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run bá ọdún ayọ̀ láwọn máa ṣe wà ní ṣọdún nínú ìbànújẹ́ ní ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó ṣẹ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2025 ìyẹn 29 December 2025 ní dédé aago mọ́kànlá òwúrọ̀ ní ìpínlẹ̀ Ògùn yẹn níbi tí wọ́n sọ wípé gbajúgbajà ìyẹn abẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua eléyìí tí ó ti ní ìjàmbá ọkọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan eléyìí tí wọ́n sọ wípé oníjàmbá ọkọ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2025 ní dédé aago mọ́kànlá òwúrọ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí ẹ̀ múlẹ̀ yẹn wípé lótìtọ́ àti lódodo nìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ o pàápàá ohun tó dùnni jọjọ nínú ẹ̀ ni wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Anthony Joshua méjì yìí ni wọ́n sọ pé ó jẹ́ lọ́wọ́ bá nípè eléyìí tí wọ́n sì ti gbé òkú wọn lọ sí ilé ìwòsàn tí wọ́n pè ní Livewell Hospital ìyẹn ilé ìgbókùsí tó jẹ́ ti Livewell Hospital nílùú Ṣàgámù léyìí tí ó jẹ́ wípé wọ́n dẹ̀ ti padà fi òkú àwọn méjèèjì ránṣẹ́ padà yẹn sí orílẹ̀-èdè ibi tí wọ́n ti wá. ní ìbámu pẹ̀lú ẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ Ògùn náà wọ́n fi ọ̀rọ̀ ìbánukẹ́dùn ránṣẹ́ sáwọn ẹbí olóògbé náà gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ṣe tẹ̀síwájú. a gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti rọ́wọ́ tó ẹni tó jẹ́ dírẹ́bà ọkọ̀ náà yẹn tó wa Lexus SUV eléyìí tí Anthony Joshua àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì tó dolóògbé wà nínú rẹ̀ ní ìbámu pẹ̀lú wípé láti fi ọ̀rọ̀ pò lọ́fun yọyọ̀ kí wọ́n lè mọ ohun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yẹn padà gbọ́ wípé wọ́n ti gbé ọ̀gbẹ́ni náà lọ sí ilé ẹjọ́. ọ̀gbẹ́ni náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Adéníyì Mobọ́lájí Káyọ̀dé eléyìí tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta ìyẹn 46 years of age ló jẹ́ wípé ó ti fojú ba ilé ẹjọ́ ìyẹn ilé ẹjọ́ májísírèètì tó wà nílùú Ṣàgámù lónìí ọjọ́ kejì oṣù kínní ọdún 2026 lẹ́yìn tí ilé ẹjọ́ sì ti ní ìgbẹ́jọ́ náà yóò tẹ̀síwájú lógúnjọ́ ṣùgbọ́n lónìí kí ni àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Adéníyì yìí wọ́n ní àkọ́kọ́ ńbẹ̀ ní wípé ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ojú òpópónà ìyẹn ìwà ọkọ̀ lójú òpópónà a gbọ́ wípé wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn ìyẹn àìṣedéédé tó eléyìí tí ó ń túmọ̀ sí wípé ó wa ọkọ̀ ní ìwàkuwà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ lédè òyìnbó wọn ní section 5 subsection 1 of Federal Highway Act cap F135 Law of the Federation of Nigeria 2004 as applicable in Ogun State bí wọ́n ṣe sọ eléyìí tó ń túmọ̀ sí wípé ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú òfin ojú òpópónà eléyìí tó jẹ́ tó orílẹ̀-èdè Nàìjíríà pàápàá eléyìí tá à ń lò ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ṣe rí ọ̀gbẹ́ni Adéníyì yìí ó jẹ̀bi ẹ̀sùn ìwà ọkọ̀ ní ìwàkuwà. wọ́n dúró bẹ́ẹ̀ wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwé òfin yẹn section 6 subsection 1 wọ́n sọ wípé ó wa ọkọ̀ lọ́nà tó léwu. wọ́n ní wíwa ọkọ̀ lọ́nà tó léwu yìí òun ló fà á tó fi jẹ́ wípé ó dẹ̀mí àwọn méjì wọ̀nyí légbodò. wọn ò dúró níbẹ̀ o lára igun eléyìí tí wọ́n fi kàn náà ni wọ́n sọ wípé wọ́n ní ó wa ọkọ̀ láì bìkítà ó wà á níwàkuwà eléyìí tí ó ń túmọ̀ sí wípé ó jẹ́ ọ̀kan gbòógì lára ìdí tí ọkọ̀ náà tó ṣe forí ṣánpọ́n. ní tẹ̀síwájú ìròyìn náà ni wọ́n sọ wípé wọ́n ní kò wa ọkọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ rárá àti rárá ní eléyìí tí ó sì lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà léde ní ipasẹ̀ òfin ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pè ní section 7 subsection 1. ẹ̀sùn kẹrin eléyìí tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Adéníyì ni wípé wọ́n ní ó tún wa ọkọ̀ láìṣe wípé ó níwèé ẹ̀rí ìwa ọkọ̀ eléyìí tá a mọ̀ sí valid national driver's license eléyìí tó jẹ́ wípé ó tàpá sí òfin ojú òpópónà section 10 subsection 1 eléyìí tó jẹ́ ti òfin ojú òpópónà ti ìwa ọkọ̀ lójú òpópónà márosẹ̀ pàápàá tó jẹ́ tìjọba àpapọ̀ eléyìí tí à ń lò ní ìpínlẹ̀ Ògùn. wàyí gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn náà wọ́n ní ilé ẹjọ́ ti wá pa á láṣẹ wípé ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn eléyìí tí ó jẹ́ Adéníyì yìí kó lọ san mílíọ̀nù 5 náírà pẹ̀lú onídùúró méjì
eléyìí tí wọ́n fi gbọ́ onídùúró rẹ̀ nígbà tí ìgbẹ́jọ́ yóò wáyé ní 20 oṣù kínní ọdún 2026. Wọ́n á tẹ̀síwájú wípé títí dìgbà tí ẹni tí ó jẹ́ ọ̀gbẹ́ni Adéníyì tó wa ọkọ̀ Anthony Joshua àti àwọn méjì tó dolóògbé náà yẹn ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025 yìí kó tó di wípé wọ́n gbọ́ onídùúró rẹ̀ wọ́n ní kó sì wà lọ́gbà àtúnṣe náà ní ìbámu pẹ̀lú ìlera Anthony Joshua lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní ó ń gba ìtọ́jú ìyẹn nílé ìwòsàn kan. Ọlọ́run bá jọ kó dáàbò bo tèmi tí ọdún 2026 ọdún dára ni ó jẹ́ lágbára ẹlẹ́dàá. Tó bá jẹ́ pé àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ wọn ní ìkànnì yìí ẹ subscribe sí ìkànnì ẹ̀ notification button ẹ like ẹ comment ẹ share. Àjọṣepọ̀ wa báyìí la fi lè ṣe àṣeyọrí lábúrò oníṣọ̀kan tèmi ti yín o. Àmì àṣẹ Èdùmàrè.